alaikum ẹ̀yin ọkọ àtìyàwó especially ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ ẹ dákun mo fẹ́ kẹ́ wo drama yìí ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ àti tẹ́ fẹ́ travel wá síkò yes if at all tí èkó bá máa hold rálẹ̀ èkó bá máa hold lẹ́ni if at all tí bá máa hold lẹ́ni ẹ jẹ́ kí n fún yín ní short drama kan short drama mo lè ṣe receive call ni so yín hello Suzy how are you okay ṣé wà okay nísìn báyìí mo fẹ́ kó kọ́ àwọn ọmọ yẹn mi fẹ́ kẹ́ wà ń bẹ̀ yẹn take the next flight ẹ máa lọ sí Germany yes ẹ máa lọ sí Germany yes Germany kọ́ àwọn ọmọ yẹn lọ sí Germany o mọ ibi tó yẹ kí wọ́n wà o mọ ibi tí wọ́n yẹ yes gbogbo ẹ̀kọ́ náà máa ṣàtọ́ lórí fóònù then ìwọ má dúró sí Germany o sórí ẹ o má dúró sí Germany ìwọ lọ China China o mọ ibi tó yẹ kó lọ China náà ṣé mọ́mí àti dádì wọ́n ti wà ní Rome wọ́n wà ní Rome yes o ṣe okay sister mi gbọ́dọ̀ wá Nàìjíríà no wọ́n gbọ́dọ̀ wá Nàìjíríà right now sister mi bye oh wọ́n wà pẹ̀lú ọkọ mi sọ́fẹ́ ní Japan wọ́n wà Japan ìyẹn pé ìyẹn wà òkè bẹ́ẹ̀ ìyẹn wà òkè okay ṣé mi no èmi Nàìjíríà kẹ́ èmi sí Nàìjíríà mo sí Nàìjíríà mo wà ní Ukraine mo wà ní Ukraine báyìí okay màá tún pè é but nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi fẹ́ kó pè mí nísìn for now mọ́ pè mí nísìn bí màá ṣe máa pè é mọ́ bí wọ́n ṣe máa pè é má pè mí for now màá máa lo different bá ti rí strange numbers ṣáà understand ó ní bí màá kọ́kọ́ text ẹ náà màá kọ́kọ́ text ẹ pé mi ní kí n tó pè é ṣó yẹ orí alákànfin sọrí o lójú gbọ́ Nàìjíríà àwọn mẹ́rùkú wà bẹ́ẹ̀ wọ́n take care rally ni àwọn take care rally ni must hold ṣé kí wọ́n sọ pé àbẹ̀rù ni rárá o àwọn ò lè bẹ̀rù àwọn kan ní mọ̀jàmọ̀sá kí ló jẹ́ mọ̀jàmọ̀sá àádùn tí wọ́n ni ṣé bí wọ́n Fúlàní ti pa àyàn tó òun ló dà no Fúlàní ti pa ó ti ṣe tí wọ́n ṣe mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ sọ pé ṣé àwọn sójú tó wọ́n pààyàn léni mọ́ sọ bẹ́ẹ̀ tó bá ń sọ bẹ́ẹ̀ tó wà lára àwọn hypocrite àwọn tó lè ṣe eré Yorùbá nation nìyẹn mọ́ sọ pé sójú àwọn tó pa àwọn èèyàn sójú ò ní pa àwọn èèyàn á make sure pé sójú ò pa àwọn èèyàn á make sure pé wọn ò kọ́ sí ráyọ̀tì á make sure pé àwọn ọmọ tó mọ́ kọ́ sí wàhálà yẹn á make sure pé wọn ò kọ́ sí wàhálà léni ṣó ti gbọ́ á make sure pé wọn ò kọ́ sí wàhálà léni yes á make sure seriously yes but àwọn ọmọ mi máa tún padà pé o they must be in Germany máa padà pé ọ̀dà o nísìnyí máa wà padà wọ̀ mo fẹ́ ṣe show mo fẹ́ address àwọn èèyàn mo fẹ́ fún wọn ní update bó ṣe ń lọ bye tèmi ẹ̀lẹ́ káàbọ̀ sí eré ètò mo ní kí wá fún yín ní update bó ṣe ń lọ ni kò sí kankan tó ń ṣẹlẹ̀ kò sí kankan olè Sunday Igboho kò sí ní ọwọ́ àwọn DSS o is safe ọ̀dọ̀ Guru Maharaj kò sí lọ́dọ̀ àwọn Guru Maharaj kankan wọn ò arrest ẹ̀ pẹ̀lú Guru Maharaj ẹ wà okay Yorùbá inshallah in Jesus name Yorùbá nation rally Lagos today it must hold today it must hold we will be there we shall be there today we shall be there Lagos rally they want to wọ́n fẹ́ kó aláyà jẹ nígbà kan kó aláyà jẹ Lagos rally must hold today must hold ta ló tún pè mí nísìn ta ló tún pè mí mo ní pé arábìnrin mọ́ pè mí mọ́ hello ṣé mo sọ pé má pè mí mọ́ kí ló ń ṣẹlẹ̀ mo ní mo máa pè ẹ́ ó gbọ́ pé mo ní àìbí díẹ̀ ó yẹ kó yí ẹ̀ àìbí díẹ̀ lórí social media ni mo ní mi wà ní Ukraine mo ti ń ṣe chatting yìí sin Ukraine mo ti ń ṣe chatting ṣé Ukraine àti Nàìjíríà tó jọra wọn mo ní Ukraine mo jẹ́ kí n mọ rojọ́ Ukraine mo ti ń sọ̀rọ̀ mi sí Nàìjíríà wà ń bẹ̀ o àwọn eruku wà ń bẹ̀ kán mọ fọ́kọ́ fèsì ẹ̀ ná torí àwọn ìyá kan ti sọ wípé Nàìjíríà ò lè ṣẹlẹ̀ nísìn Nàìjíríà
àbí Yorùbá nation is not now, Yorùbá nation it will come to pass but not now. Ṣé èmi ni kí wọ́n lọ kú ná, èmi ni kí wọ́n lọ kú ná. ògbọ́n tó káwọn sójà pọ̀ nbẹ̀, àwọn mẹ́rùkú jẹ́ kó mọ̀ sí mọ́ ṣe rálì yẹn náà. At least àwọn kan ló ṣàkọ́kọ́ kú ná, káwọn the actual Yorùbá nation kó wá jẹ́ káwọn yẹn mọ̀ sí yẹn lọ́nà. Tó bó ṣe yẹ kó rí náà nìyẹn. Àwọn èèyàn kan mọ̀ tó tá kú ná kí gbogbo ẹ̀ tó àtó balance mọ́ra wọn, àbí òun understand ni àwọn Yorùbá Fúlàní kan lè mọ́ pa wá lọ bá. Ok later bye. Ẹ̀yin tèmi mi kúrò lójú kan, but that is just a short drama fún èèyàn tó bá ní etí kó gbọ́, èèyàn tó bá ní etí kó gbọ́. ṣé yẹn Yorùbá nation will come to pass but not now. It doesn't worth it láti waste ẹ̀mí, kò worth it.